Hello, 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 hello. Hey, ẹ̀yin èèyàn mi, ó lágbára o, ó lágbára. Wọ́n ní kábíyèsí, Ọlọ́run má jẹ́ kí kábíyèsí wá lọ́wọ́ one chance. Ọlọ́run má jẹ́ kí kábíyèsí Ọjájá wá, Jájàtù lọ́wọ́ one chance. Hey, ṣe rí ọ̀rọ̀ Tóbi lọ́ba tó wà láàfin kábíyèsí. Èmi ní mi pè wọ́n ní olórí mọ́ wọn ṣe olórí gidi. Torí àwọn olórí tó fi ń ba olórí jẹ́, tó fi ń ba orúkọ olórí jẹ́ láàfin, òun làwọn gbàtú ẹ̀yọ̀ tí kábíyèsí gbé sáàfin. Àfi Naomi nìkan ló lórí gidi. Abálájọ náà torí ẹni kábíyèsí sọ pé òun ò ní fi Queen Naomi sílẹ̀. Ló ṣe gbé Queen Naomi tó gbé ọ̀nà tí kábíyèsí fi gbé odindi Queen Naomi lọ sí abroad lọ ṣe wedding. Ẹ mọ̀ pé lóòótọ́ kábíyèsí nífẹ̀ẹ́ Naomi dọ́ba. Ó nífẹ̀ẹ́ o, tẹ̀gàn ní ẹ̀. Gbogbo wa la mọ̀ pé ìyàwó kan ṣo péré tí kábíyèsí ní láyé lọ́run tó fi lọ́kàn balẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó gidi, òun ni Naomi. No wonder. Ẹ wo gbogbo ìyàwó tí kábíyèsí ń fẹ́. Òun ni Naomi nìkan ni bàbá parọ́bọ̀, bàbá kábíyèsí tó fi múlẹ̀ pé yẹ̀sì ìyàwó ọmọ òun lélẹ̀. Ìyàwó ọmọ ẹni náà ní í ṣe. Òun ni bàbá fi mú ọmọ yẹn. Ṣé rí gbogbo àwọn tó kù tó ń gbè lẹ́yìn àwọn olórí tó kù, àwọn yẹn wọn ò fẹ́ rere fún kábíyèsí. Torí ìjẹkújẹ, àjẹbánu, òun ló ń ṣe gbogbo wọn ní ààfin. Wọ́n rí òótọ́ ọ̀rọ̀, wọ́n bò mọ́lẹ̀. Bíbélì gan fi yé wa, ọ̀rọ̀ Ọlọ́run, òun ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Torí wọ́n ní ẹni tó bá rí rere tí ò ṣe é pé ẹ̀ṣẹ̀ ni. Ẹni tó bá dẹ̀ rí òótọ́ tó bò mọ́lẹ̀, ẹ̀ṣẹ̀ ni. Ọlọ́run má yẹ kí orí wa gbàbọ̀dè. Ọlọ́run má yẹ ká tẹ̀lé nǹkan tí ò dáa. Torí àwọn kan wà, nǹkan tí ò dáa náà máa tẹ̀lé. Nǹkan tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, wọ́n túbọ̀ máa tọwọ́ bọ̀. Ṣé mo pé ẹ̀ṣẹ̀ ni? Bíbélì sọ pé gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Gbogbo èèyàn ló ní ẹlẹ́ṣẹ̀. Àwọn èèyàn wọ́n ti kùnà ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ìwọ ẹni tó bá yà tètè mọ wọn rẹ̀, kó gba Ọlọ́run gbọ́, kó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn ló máa bá àkẹ́. Òun ló máa ṣe amọ̀nà ń tọ̀hún ní dáadáa tí ò ní jẹ́ ká ṣiṣẹ́. Ọlọ́run má yẹ kí ṣiṣẹ́ bá wa. Torí ẹ̀ la ṣe sọ pé kábíyèsí, Ọlọ́run má yẹ kí kábíyèsí wá wọ one chance pẹ̀lú àwọn olórí tó wà láàfin yẹn. Olórí Tóbi yẹn ni ò tó fa gbogbo wàhálà ìdààmú tí kábíyèsí ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kábíyèsí sneak ẹ̀wọ́nú ààfin ẹ̀wọ́nú orí matrimonial bed Naomi. Torí bẹ́ẹ̀dì yẹn ti di ti Naomi nìkan. Ti Naomi nìkan for now. Because wọ́n ti ní kí kábíyèsí pé kó sá fún àwọn kì í ṣe mi mo sọ, àwọn alálẹ̀ náà sọ fún kábíyèsí. Àwọn tí kábíyèsí máa jí bá sọ̀rọ̀ láàárọ̀, àwọn náà sọ fún kábíyèsí pé kó ṣọ́ra pẹ̀lú àwọn olórí yẹn. Torí bad market ni wọ́n. Wọ́n ń ṣe bísínẹ́sì tó dáa. Bísínẹ́sì burúkú ni kábíyèsí kọ́kọ́ lọ tó lọ tọ́ bọ̀bẹ̀ tọ́ lọ́run ti bá a ṣẹ́ ogun yẹn. Wọ́n ní ogun àgbọ́tẹ́lẹ̀ kìdẹ́ parọ́. Torí ẹ̀ náà ṣe kìlọ̀ fún kábíyèsí. Àwọn pípù yẹn wá ní àwọn yẹn wá gẹ́gẹ́ bí èṣù. Wọ́n ní ẹ̀yin alálẹ̀, ẹ mú ìjọba tiyín dání. Àwa náà fẹ́ máa ṣe ìjọba tàwa náà. Òun náà ṣe lọ kóra wọn jọ, tó ń wọlé aláwo, tó ń wọlé oníṣègùn, tó bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ààfin yẹn báṣu. Tó bẹ̀rẹ̀ sí ní ṣe ilé aláwo. Àwọn gan babaláwo làwọn, màmá aláwo. Àwọn èèyàn wá ní màmá aláwo ni wọ́n. Bẹ́ẹ̀ ni. Àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe tiwọn, àwọn àti àwọn òrìṣà yẹn. Wọ́n jọ ń ṣe gbọ́n mi sí omi òtó láàfin. Wọ́n á fẹ́ wín ènìyàn kan kábíyèsí. Olórí Tóbi yẹn náà ni. Wọ́n ló wín ọkàn kábíyèsí. Wọ́n ní Ghana ló ti lọ gbé gbẹ̀tùgbẹ̀tù yẹn wá tó fi wín ọkàn kábíyèsí tí ó mọ̀ tí kábíyèsí gbé lọ sórí matrimonial bed Naomi.
nǹkan tó bí Naomi nù nìyẹn. Naomi ń try láti fọ ààfin mọ́ òun àti Ọlọ́run rán pé kó lọ fọ ààfin mọ́, kó lọ fọ gbogbo atmosphere ààfin yẹn, kó lọ clean ẹ̀ kí gbogbo ẹ̀ lè wá kó lọ sanctify. Wọ́n ní wọ́n gbọn ọwọ́ ìkùrù kúrò láwo, wọ́n ní kí ìkùrù kúrò láwo, wọ́n tún gbọn ọwọ́ ẹ̀ sínú àwo. Òun ni ọ̀rọ̀ Naomi. Òun ni ọ̀rọ̀ Ashley. Sorry my brothers and sisters, slip of tongue. Òun ni ọ̀rọ̀ Tóbilọ́ba àti Kábíyèsí. Tóbilọ́ba wá lọ ṣe rèé torí gbogbo èèyàn sọ pé kì í ṣẹjọ́ Kábíyèsí. Torí tá bá rí nǹkan tí Kábíyèsí ṣe ní wàhálà tó ṣe nítorí Naomi, ẹ mọ̀ pé kì í ṣẹjọ́ Kábíyèsí. Pọ́ọ̀tùmọ̀pọ̀ ló fẹ́ kó bá Kábíyèsí. Ọlọ́run ọba ìyanu, ogun tọ́lọ́run ti ṣẹ́ fún Kábíyèsí nípa òtùmọ̀pọ̀ tó fi ń ṣe Kábíyèsí lórúkọ Jésù, lágbára ẹ̀jẹ̀ Jésù kò ní gbé nínú ayé Kábíyèsí mọ́. Bible say no weapon fashioned against me shall prosper. No weapon fashioned against Kábíyèsí again shall prosper in his life. Láti dá àárín tó ń sọ pé wọ́n fẹ́ dá àárín Kábíyèsí àti Queen Naomi rú, Ọlọ́run ló máa bá Kábíyèsí tún ṣe. Kí gbogbo àwọn oníṣẹ́ èṣù yẹn k'Ọlọ́run kó bá taari wọn síwájú. Can you imagine? Olórí tó bí yìí kan náà ni o. Ẹ má bínú pé mo pè lólórí because àwọn eléyìí wọ́n fi orúkọ olórí wọ́n fi ń kàfà, wọ́n fi ń ṣàbàṣà láàfin yẹn. Kì í ṣe báwọn olórí dámọ̀ bọ́n ṣe ṣe. Tó ṣe wá jẹ́ ti àwọn nǹkan tó yàn láàyò láti jẹ́ kí Kábíyèsí ṣiṣẹ́ ní ọlọ́mọ kí ṣiṣẹ́ bá Kábíyèsí torí pé Naomi bínú. Àwọn náà jẹ́ kí Naomi bínú. Kábíyèsí wá lérò pé Naomi kan mọ̀ wọ́n ṣe punish òun láti bínú kúrò láàfin. Òun ni Kábíyèsí náà wá bẹ̀rẹ̀ sí ní bínú. Wọ́n gbọ́ ẹ̀wọ̀n pé Naomi ọmọdé ni. Nǹkan tó yẹ kí Kábíyèsí kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ kó tètè fa ìyàwó ẹ̀ mọ́ra. Ẹ ti rọ́ àwọn òtùmọ̀pọ̀ tó ń ṣe fún Kábíyèsí, òun ni wọ́n gbogbo wọn fi wọlé tó ń ba ààfin jẹ́. Bẹ́ẹ̀ tí ń sìn àdá Kábíyèsí ti wá balẹ̀. Ó wá ìyàwó ẹ̀ lọ pé jọ̀ọ́ má bínú, ṣiṣẹ́ ọlọ́mọ kí ṣe bá èmi àti ìwọ. Torí bó ṣe ń ṣe òtùmọ̀pọ̀ sára Naomi, wọ́n ń ṣe sára Kábíyèsí pé wọn ò gbọ́dọ̀ come together mọ́. Bẹ́tẹ̀ wo bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́. Òun ni wàhálà yẹn tó ti ṣe kí. Ẹ wo the same Tóbi yìí náà tó fa gbogbo wàhálà láàrin Kábíyèsí àti Naomi. Òun la gbọ́ íńtánẹ́ẹ̀tì báyìí pé original one tí mo fẹ́ sọ fún yín, gbogbo èyí tí mò ń sọ yẹn ìyẹn mi ti hit point tí mo fẹ́ mú jáde ń sìn ni pé wọ́n sọ wípé Naomi Tóbilọ́ba àti driver Kábíyèsí pé Tóbilọ́ba ń fẹ́ kóun Ọlọ́run ló yọ driver Kábíyèsí. Wọ́n ní Tóbilọ́ba ń try láti jẹ́ kí driver Kábíyèsí kọjọ máa ní àṣepọ̀. Wọ́n ní bọ̀bọ́ yìí ó ti ń disturb driver Kábíyèsí yẹn. Tóbilọ́ba ti ń disturb driver Kábíyèsí. At the end of the bínú ṣe bí driver Kábíyèsí pé wọ́n máa fẹ́ jẹ́ kóun dáràn o. Wọ́n máa fẹ́ jẹ́ kóun mú ìrẹ́ni dáràn, òun ò dẹ̀ ní fẹ́ ṣiṣẹ́ lọ́ra Kábíyèsí lóṣù bí ẹni ẹlẹ́ni. Disturb yẹn ti pọ̀ jù. Kóbìnrin yìí kó má lọ ti òun sínú ìgbèkùn bíi ti Pọ́tífà bó ṣe ti Joseph sígbèkùn. Pọ́tífà ti sínú ìgbèkùn. Ó ní láyé òun ò ní ṣe bẹ́ẹ̀ o. Ló bá lọ sọ fún Kábíyèsí, ìyẹn driver Kábíyèsí. Báyìí ni Tóbi máa ń ṣe fún òun ò dẹ̀ like òun tóun bá ti sọ fún yín. Kí omi má lọ ti ẹ̀yìn wọ ìgbín òun lẹ́nu torí ẹ̀ ló ń ṣe sáré wá sọ́dọ̀ Kábíyèsí ẹ gbà mí. Nǹkan tí Tóbi ń try láti kó òun sí lélẹ̀, òun ò dẹ̀ fẹ́ wàhálà, òun ò fẹ́ lùgbàdì. Gbẹ̀tùgbẹ̀tù Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí òtùmọ̀pọ̀ tó ń lò káàkiri Ọlọ́run ni ò jẹ́ kó mú ọmọ ọlọ́mọ torí ọmọ ọlọ́mọ ń mọ Ọlọ́run. Ó mọ Ọlọ́run tòde kọ́ torí ẹ̀ lọ́lọ́run ṣe àtètè kín lẹ́yìn pé ìwọ̀kẹ̀. Bẹ́ẹ̀ bá ń ṣe síwájú ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ disgrace. Wọ́n dẹ̀ yìí máa disgrace ara wọn. Ṣé wọ́n wá disgrace ara wọn? Wọ́n yìí máa ṣe débi pé kí ló dé táwọn ṣe lé ìtàn àwọn kábàámọ̀. Bẹ́ẹ̀ ni tó ń ṣe bí bó ṣe máa kábàámọ̀ nìyẹn lágbára Kristi.
ẹ̀yin èèyàn wa kì í máa ṣe kékeré tó rẹ̀ mo ṣe ní jẹ́ sáré gbéborin wá fún yín kẹ́ tó gbọ́ Tóbi fi nǹkan bàjẹ́ lẹ̀. Tẹ́ bá rí gbogbo nǹkan tá à ń gbọ́ kì í ṣe nǹkan tó ń sọ jáde ní íńtánẹ́ẹ̀tì, kì í ṣe nǹkan téèyàn sọ torí tá a bá sọ ara máa sán pa àwọn tó ń ṣiṣẹ́ ibi. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá share, ẹ bá like, ẹ bá fi tó kù sí ẹ bá ṣe subscribe. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣe gbogbo yẹn. Apá tẹ̀ fi ń ṣe, ọwọ́ tẹ̀ fi ń ṣe, ìka tẹ̀ fi ń ṣe. Ẹ ní fi gbọ́mọ̀ sí lágbára ẹ̀jẹ̀ Jésù. Gbogbo apátákò àní ọmọ sàárè ọmọ lórúkọ Jésù Kristi ọba àrùgánú. Amen in Jesus name. Kẹ́lẹ́ bá fi tó kù sí comment section. Ẹ ṣé ẹ̀yin olóye jùlọ, ẹ̀yin onímọ̀ jùlọ, ẹ̀yin tèmi àtàtà, ẹ̀yin tí nǹkan kan ò ní ṣe, ẹ̀yin tí ẹ̀mí yín ò ní bọ́ lágbára ẹ gbogbo apátápátá la máa làjà ọdún ìta tún bẹ̀rẹ̀ báyìí. A làjà lórúkọ ògo tó Ọlọ́run Jésù Kristi lókè. Amen. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi tó sẹ́lẹ̀ ń kọjú. I love you all. Bye.